Pastor Agbala Gabriel, mo kí yín fún iṣẹ́ takuntakun tẹ́ ẹ ṣe nínú ayé Muyideen. Ọlọ́run ò ní dá yín lẹ́bi o. Ọlọ́run ò ní dá yín lẹ́bi. Iṣẹ́ ńlá lẹ ṣe nítorí kò easy láti múyàn kúrò nínú ẹrọ̀fọ̀ mú wá sí ìta kó wẹ̀ fún. Oore gidi gan lẹ ṣe fún. Kéèyàn tó lè kọ́lé fẹ́yàn, kó fẹ́yàn níyàwó, kó ṣe wedding fẹ́yàn, asin ẹ gbìyànjú gan. Àmọ́ ẹ wá bùkù níbì kan, Pastor Agbala Gabriel. Ẹ bùkù díẹ̀. Ẹ má sọ pé kí n sọ pé gan. Ẹ bùkù díẹ̀. Because life tẹ́ ṣe lánàá mo farabalẹ̀ wò, mi ò kí fi bẹ́ẹ̀ ń wo fídíò online pẹ́ tó yẹn, but mo farabalẹ̀ wo life yẹn. Ìwọ tó bá wo life yẹn láti òkè délẹ̀ wá understand nǹkan tí mò ń sọ fúnra rẹ̀, kó digest ẹ̀, má wo comment àwọn èèyàn, digest ọ̀rọ̀ yẹn fúnra rẹ̀. Mo farabalẹ̀ wò níbi tí Muyideen ti ń sọ̀rọ̀, ẹ máa rí wípé yes kò sọ̀rọ̀ sókè, but ìwọ tó bá fẹ́ wo bọ́ sínú yàrá ẹ̀ níbi tí ò ti sí ariwo, wá lo earpiece, wàá máa gbọ́ nǹkan tí Muyideen sọ. Mo wo reaction everybody tó fi dórí Mr. Oriyomi Hamzat, Agbala Gabriel, ti Muyideen, tìyàwó Muyideen, gbogbo ẹ̀ pátá. Àmọ́ to me bó ṣe yé mi láì fi ọ̀rọ̀ sí abẹ́ àwọn sọ, màá sọ. Nítorí wípé yes gbogbo wa tó bá di ọjọ́ ìdájọ́, gbogbo wa la máa dúró níwájú ìdájọ́. Mo ti sọ síwájú, mo ti kí yín pé yes iṣẹ́ takuntakun lẹ ṣe Agbala Gabriel. Ẹ gbìyànjú gan. Ẹni tó bá ní pé ẹ gbìyànjú kóun náà lọ mọ èèyàn níta kó build ẹ̀ bẹ́ ṣe build Muyideen. Àmọ́ ibi tẹ́ ti bùkù ni wípé kí wọ́n máa nà Muyideen. Gbogbo ara ẹ̀ lárí, gbogbo ibi tí wọ́n ti nà bó ṣe ń nà ó dẹ̀ fẹ́ ara ẹ̀ sọ tó jẹ́ pé yes ẹ̀yin náà fúnra yẹn ẹ sọ. Báwo ló máa ṣe máa nà èèyàn tó ti níyàwó lébẹ̀ yẹn, despite pé maybe ó máa ń mu nǹkan tẹ́tọ́ kó máa ń mu, àbí ó máa lọ ń ta bàbá Ìjẹ̀bú, òun náà sọ ó dẹ̀ sọ pé òun ò ṣe mọ́. Ó lóun ò ṣe mọ́. Nǹkan méjì tó pìsì bàbá yẹn ọ̀fun ni wípé ẹ máa nà òun, wọ́n máa ń nà òun gan nínú compound yẹn tó yẹ pé yes ẹ̀yin lẹ máa ń fún wọn ní order. Number 2 ni wípé tí ìyàwó ẹ̀ bá ti gbé ẹjọ́ wá, ìyàwó ẹ̀ lè máa ń side, kò kí máa ń favour òun fúnra rẹ̀. Ẹni ẹjọ́ tó bá ti gbé wá láàrin ọkọ àti ìyàwó lè máa ń side. Kò sí bó ṣe lè hùn kórí kí nǹkan kan má sí láàrin ẹ̀yin àti ìyàwó, ó máa rò pé nǹkan kan wà ní. Mr. Oriyomi sọ nǹkan kan bẹ́ẹ̀ lánàá fún wọn tó bá wo fídíò yẹn o, tí kì í ṣe wọ́n tó wo èrèfé. Wọ́n sọ nǹkan kan bẹ́ẹ̀ wípé Muyideen ó sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ fáwọn tó jẹ́ wípé àwọn ò lè máa sọ ní life. Nǹkan kan fishing nínú church yín yẹn, nínú compound church yín yẹn, tó jẹ́ pé ó wọ̀n sí Ọlọ́run àti ẹ̀yin tí ó wọ̀n sí àwa. Ẹ lọ ṣe àtúnṣe, because elépo pupa aláṣọ funfun ló máa ń wá. Elépo pupa aláṣọ funfun ló máa ń wá. Wọ́n ti gbé kéèsì yín wá bá mi rí. Mo fi Ọlọ́run bá ṣẹlẹ́rìí. Mo fi ọjọ́ tí a máa jíde àlìkíámọ̀ mo fi ṣe ẹlẹ́rìí nípa ẹni tí ẹ nà, ọmọ sẹ̀lẹ̀ ní bọ̀bọ́ yẹn. Ẹ nà wọ́n nà, àwọn àmì yìí nà, àwọn security yìí nà wọ́n nà pa. Tó jẹ́ pé ó send gbogbo fídíò yẹn sí, gbogbo evidence yẹn sí mi. Tí n bá parọ́ kẹ́ ẹ máa já mi. Àmọ́ mo kàn sọ fún bọ̀bọ́ yẹn ni mo blame pé kí ni wọ́n náà lọ wá ń bẹ̀, ṣe bí ọmọ sẹ̀lẹ̀ ní kí ló lọ ṣe ní ṣọ́ọ̀ṣì Agbala Gabriel. Ipe kéèsì yẹn mi ò lè treat ẹ̀, mo fọlọ́run bá ṣe ẹlẹ́rìí. Tó bá jẹ́ pé yes ẹ máa ń nà èèyàn nínú compound tó bá ti ṣẹ̀, ẹ stop ẹ̀. Ọlọ́mọ ìkẹlẹ̀ nà èèyàn pàǹjọ́ kan tó máa fa kéèsì sí yín lọ́rùn. That is that. Tí a bá tún wá wò, ọmọ kan kọ́ lè yá ọ̀túngbà kan tó ní Agbala Gabriel nǹkan ẹ ó toast òun kìnnìkan àjọ ń sọ̀rọ̀ online náà ni. Mo sọ fún yín pé aláṣọ funfun òun ni epo máa ń wá. Nígbà tá a máa tún gbọ́rọ̀ tí Muyideen sọ, ó ní nǹkan kan wà láàrin àti ìyàwó òun, bóyá ẹ̀ ń fẹ́ ya òun àbẹ́ ń dó ìyàwó òun, tẹ́yìn dẹ̀ sọ pé rárá kò rí bẹ́ẹ̀, kó gba Bible. Oriyomi Hamzat ni ò jẹ́ kó gba Bible. Tọ́ ní pé rárá kò lè tó yẹn. Tẹ́ bá ti rí nǹkan tó wọ́n máa stay nìyí, ẹ lọ stop as from today. Nítorí pé orúkọ yín ti wà ń ta, èmi kàn advice yín ni o. As from today ẹ lọ stop ẹ̀. Ẹ má jẹ́ kí nǹkan kan kó stay ní orúkọ yín bí ẹ ṣe ń ṣe online táwọn èèyàn ń donate fáwọn èèyàn tí wọ́n help àwọn èèyàn tẹ́ jẹ́ pé yes wọ́n like yín, ẹ jẹ́ kó máa continue bẹ́ẹ̀. Ẹ jẹ́ kó máa continue bẹ́ẹ̀. Nǹkan tèmi rí sí ọ̀rọ̀ Muyideen nìyẹn. Nǹkan tó yẹ kí ó sọ pé yes òun fẹ́ ní freedom. Kò dẹ̀ tí bó ṣe máa ní freedom tí ò ní padà sínú ẹ̀bí ẹ̀. Ó máa padà sínú ẹ̀bí ẹ̀ ni. Ká ní pé bẹ́ẹ̀ ṣe jọ máa ń jáde pẹ̀lú àwọn crew yín, ṣé crew àbí kí lẹ máa ń pè bẹ́ẹ̀ ṣe sọ ìpéjọ máa ń jáde pé kí ìyàwó ẹ̀ wà ní ṣọ́ọ̀bù ó wà òkè bẹ́ẹ̀.
kó di every weekend tẹ fún lówó but tí ò bá ti sí nínú ọ̀nbẹ àbí òun àti ìyàwó ẹ̀ jà ọ̀rọ̀ ẹjọ́ tẹ bá dá ìyàwó ẹ̀ nìkan ló máa ń favour ibẹ̀ yẹn ò ní sú kò ní sọ pé òun fẹ́ freedom kò ṣàṣe pé ṣe lẹ só mọ́lẹ̀ kò ṣe pé ní pé kó má jáde but due to àwọn kan tó ń mu tó ń ṣe èyí náà dẹ̀ ti ń sọ wípé yes nígbà tẹ́ ti jọ ń jáde Ọlọ́run ti ń gba gbogbo ògo ẹ̀yin náà ti sọ but ibi tí ó bá kù sí ẹ lọ ṣe àtúnṣe Ọlọ́run ní dá yín lẹ́bi o mo ti sọ ṣíwájú ẹ gbìyànjú gan iṣẹ́ lẹ ṣe then fún ìyàwó Muyideen kí tó sọ̀rọ̀ ìyàwó Muyideen ẹ̀yin tẹ́ bá fẹ́ dá ẹjọ́ ọkọ àti ìyàwó ẹ jẹ́ kí n sọ fún yín bó ṣe máa ń dá ẹjọ́ ọkọ àti ìyàwó so that ìyàwó ò ní máa robi sí iye ẹ̀wọ́ tó ń dájọ́ kò ní máa ro àti ọkọ náà wọn ò ní máa ro pé yes ẹjọ́ tẹ́ dá kò favour mi tí ìyàwó bá fẹjọ́ wá sùn ẹ̀ mú ìyàwó kí kó yìí lójú ẹ̀ pé yes kọ́ tó ṣe yẹn dáa kíníkan kọ́ ẹ tí ọkọ náà bá dé ṣe the same thing tó ṣe fún ìyàwó so that tó bá jọ ríra wọn inú wọn á jọ dùn ra wọn pé yes wọ́n ti dá ẹlẹ́bi lójú mi bí wọn ṣe máa ń dá ẹjọ́ ọkọ àti ìyàwó náà tójú wọn bá wá kojú tọ́jọ́ jókòó papọ̀ ẹ máa pẹ̀tù sáwọn méjèèjì nínú ni kò sí pé wọn àti nǹkan tí wọ́n ṣe ò dá ẹ̀kọ́ tí wọ́n ṣe ò dá wọn ṣe bẹ́ẹ̀ ń dá ẹjọ́ ọkọ àti ìyàwó tó bá fẹ́ kí nínú ẹ̀ kó last then sí ìwọ ìyàwó kí ló ń jẹ́ Muyideen wọ́n béèrè àwọn question kankan lọ́wọ́ ẹ níbẹ̀ yẹn ní àná nínú láìfù yẹn wípé ṣé nítorí pé owó tí wọ́n dá fún online ló ṣe fẹ́fẹ́ onírara ṣé torí pé wọ́n ti ń tèkẹ́ online onírara báwo ni ọkọ ẹ ṣe máa sọ pé kò sí owó lọ́wọ́ òun àbó òun fẹ́ fi ra oògùn tó máa kọ̀ jálẹ̀ tí ò ní fún má gbàgbé pé ṣọ́ọ̀bù yẹn ọlá ọkọ ẹni ọjà tó wà ń bẹ̀ ọlá ẹ̀ ni ìyẹn nìkan ti tó rò tó bá ṣe kinní lẹ́ni ọlá Muyideen ni gbogbo àgbáyé tó mọ̀ ẹ́ ọlá Muyideen ló fi mọ̀ ẹ́ kò kí ń ṣe ọlá tiẹ̀ nítorí àwọn obìnrin kan wà àkì máa ronú jinlẹ̀ ipò sọ pé òun ò ní tẹ̀lé yẹn àbó òun máa tẹ̀lé yẹn ṣọ́ọ̀ṣì ẹ̀ ní láti mọ̀ òun ló mọ̀ nǹkan tó ń fèsì ń bẹ̀ tó bá máa tẹ̀lé tó bá ní tẹ̀lé because ọ̀pọ̀lọpọ̀ obìnrin lójú wọn rí nínú marriage but to me nígbà tẹ̀sí jọ wà tó mọ̀ pé yes ọlá ẹ̀ ló ń jẹ níbi tó wà yẹn kò yẹ kó lè sọ pé yes tó bá béèrè owó lọ́wọ́ ẹ̀ kó má fún wàá kọ̀ bá máa kọ́ síbi kan wípé ọjọ́ tí ṣọ́ọ̀bù bá ti lọlẹ̀ wàá jẹ́ kó mọ̀ wípé yes owó tẹ̀ ń gbà lọ́wọ́ mi òun ló yẹ kí ṣọ́ọ̀bù lọlẹ̀ á lè mọ bó ṣe máa kọ́ṣọ́ rẹ̀ láti máa gba owó lọ́wọ́ ẹ̀ àbí kó pè pé owó tẹ̀ ń gbà ti pọ̀ ju ṣe mọ̀ pé yes tí ṣọ́ọ̀bù yìí bá lọlẹ̀ ó máa fẹ́ ti wà o ó ní bí òun ṣe máa ń bá ọkùnrin sọ̀rọ̀ ọkùnrin náà ya wèrè obìnrin náà ya wèrè nǹkan méjì tó pèsè bọ̀bọ̀ yẹn ọ̀fun tó sọ pé òun fẹ́ freedom nìyẹn nǹkan tó sọ pé òun fẹ́ freedom nìyẹn àmọ́ tẹ́ ẹ bá fi sílẹ̀ kò sígbà tí ò ní padà sínú ìbí ẹ̀ á lọ máa mugbó tó mu á lọ máa ṣe àwọn nǹkan tó ń ṣe tẹ́lẹ̀ tó jẹ́ pé ẹ ti yọ kúrò so ẹ jẹ́ kí a jọ dá ọ̀rọ̀ yìí sílẹ̀ kí a jọ tún ṣà Mr. Oriyomi Hamzat akínyìn pé ẹ ṣe ìṣẹ̀lẹ̀ ṣe God bless you sir ilé yín ọ̀nà yín kò ní dàrú Àgbàlá Gabriel ilé yín ọ̀nà yín kò ní dàrú iṣẹ́ Olúwa tẹ́ gbé sọ́wọ́ á máa gbèrú sí i kò jẹ́ bó ṣe jẹ́ tọ́lọ́n bá jẹ́ kẹ́kẹ́ ṣe lè gba Muyideen padà àwa bá bẹ̀bẹ̀ pé ẹ dáríjì ẹ má dẹ̀ nà ọmọ ẹ má nà ọmọ ẹjọ́ nítorí ti Ọlọ́run so kò jẹ́ bó ṣe jẹ́ Ọlọ́run kó ràn wá lọ́wọ́.